Adẹ̀kú scammer.com tán scam àwọn èèyàn wa o. Adẹ̀kú wọ́n kó àṣedànù láwọn warriors. Ọlọ́run á fòwò rẹ̀ mi. Ṣé ti gbọ́? Ẹ kó àṣedànù. Ẹ lọ jà fún yàn ni. At the end of the day, ẹ̀yin gangan nílẹ̀ ọ̀gẹ̀rẹ̀ tó bá tiẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni, àṣà ẹ̀yin gan ni Lizzy ń ké pè fún. Ṣé rí inú gbogbo eléyìí? Kò sí nǹkan tó dùnyànjú pé Lizzy ò lose o. Ẹ̀yin warriors lẹ lose. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ versus ilẹ̀ ìjọba, ta ló máa win? Apá kejì. Ṣé wọ́n rí èyí tó ṣọ́ọ̀kì mi wípé mọ́mí Agbotikuyo bẹ́ẹ̀ ni wọ́n ní file number 24 Agbotikuyo wà ó gbé tẹ́ ẹ̀ bá lè rí California tẹ́ ẹ̀ lè fóníà ẹ lọ Agbotikuyo lọ́dọ̀ mọ́mí ọba ńlá àwọn yẹn ò ní scam yín. Ṣé rí àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé is a pattern tó yẹ kẹ́ ẹ máa wò lẹ́yìn warriors but torí pé bẹ́ẹ̀ ṣe wà yẹn you are filled with hatred nǹkan tẹ́ ẹ jẹ́ lóyún yín ó dà bẹ́ẹ̀ ẹ̀táyé yín ò bá bàjẹ́ ṣé ayé tiwa ni kó bàjẹ́ ni ayé tí yín ló yẹ kó bàjẹ́ káwa ká lè rọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni mo ní a lot of things ṣe rí àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kẹ́ ẹ máa wò ilẹ̀ tó bá kówó lé lórí tó ò dé bẹ́ẹ̀ rí tó ò dé bẹ́ẹ̀ tí ò sẹ́ anybody èwo nu yín ló dé orí ilẹ̀ yẹn rí ẹnu ẹni etí lẹ fi ń gbọ́ if you cannot see the product you are the product yo tó o bá lè rí product ìwọ gangan ni product Lizzy gbà yín ni ìdẹ́nṣùn nìkan ló gba yín ṣe rí àwọn adopted mother yẹn àwọn yẹn náà gba shares tiwọn gbogbo èèyàn ló ṣe àpapín lórí owó yín gbogbo èèyàn ló ṣe kíni ló ṣe ẹ̀yin nìkan lẹ lose ẹ̀yin warriors ẹjọ́ ta láwọn máa pè báyìí ṣé very dark man la fẹ́ pè pé wọ́n ti gbá wa o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ti gbá ta ló fẹ́ jà fáwọn warriors báyìí ta ló fẹ́ jagun fáwọn olórí jagunjagun ikú tó bá yẹ kó pa Lizzy kó kúkú máa mú yín lọ ta ló yẹ kó jagun fáwọn jagunjagun sì báyìí wọ́n ti gbá àwọn jagunjagun olórí àwọn jagunjagun ti gbá àwọn jagunjagun wọ́n ti kojú ìjà sí àwọn jagunjagun kí la mọ̀ wá ṣe báyìí èmi ò tiẹ̀ wá mọ́ mi ò tí mo lè pè bóyá rísìn la máa pè o bóyá very dark man la máa pè o kò tiẹ̀ yé mi ibi tó dé yìí ní tilẹ̀ tó lọ́hùn kò yé mi mọ́ I no understand who we go call ta ló máa bá wa settle matter yìí abájọ náà ọ̀sọ́kùn orúkọ Adébímpé ti mọ̀ pé owó táwọn ọjọ́ ń ṣe àpapín owó táwọn ọjọ́ lọ ṣàmọ̀ pé wọ́n fún Adébímpé ní share torí ẹ̀ ló ṣe jáde ọmọ mi ti fún mi nílẹ̀ ní Ọlájíire cottage Ọlájíire tó ń gbá gbogbo yín Adébímpé rẹ̀ sá lọ pé tó bá máa gbé Lizzy kó má borúkọ òun jẹ́ morúkọ Lizzy kó má gbé òun náà pẹ̀lú Adébímpé rẹ̀ ṣe kí ni ó rajú bẹ́ẹ̀ ehoro ọmọ ọlọ́mọ ọmọ tó ti gbọ́n ó ti gba nǹkan tó lè gbà kó Lizzy òkúkú pay wọn dáadáa bẹ́ẹ̀ ni 1% làwọn yẹn ń gbà ó ti fún wọn àbí 0.01% ó ti fún wọn nǹkan táwọn yẹn máa jẹ nǹkan táwọn yẹn máa jẹ ní ò lè jẹ́ káwọn yẹn gbádùn Adébímpé ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ó ti wá rí i pé tán bá lọ declare Lizzy wanted tán ní ó talẹ̀ òòṣà ó talẹ̀ ìjọba fáwọn èèyàn ó gba billions and billions and billions of naira ta ló máa settle matter yìí Adébímpé ti rí i pé wọ́n lè gbé Lizzy wọ́n lè borúkọ Lizzy kò tiẹ̀ fẹ́ kán gbọ́ nǹkan tó sọ ẹ má associate mi mọ́ anybody ẹ má fi picture mi sí picture anybody owó ò dà mọ́ no fighting no fracas no dragging no everything no ni ọmọ ọlọ́mọ ò ti gbọ́n ẹ̀yin èèyàn mi ṣé kò ti gbọ́n ẹ̀yin warriors ọ̀bí ń tọ̀ ẹ lọ sọ́dọ̀ ọmọ mi Agbotikuyo kéèyàn gan ní ṣọ́ọ̀bù sí Agbotikuyo kó jẹ́ tẹ́nítẹ́ní tàkìsá ní tààtàn ó máa pè ju pé you are the product law if you cannot see the product you are the product Lizzy ò lose olómi lábẹ́ ò lose ẹ̀yin nìkan lẹ lose àwọn tó gánú ayé wọ́n ti lu àwọn tí ò gánú ayé ní jìbìtì ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ti lù yín
ẹgbẹ́ ọ̀gá tí ọba ńlá sọ, ọba ńlá mi mọ reason tí kìíní ọba ńlá ló ká lára jù because gbogbo wọn mọ̀ wọ́n kàn retí ọjọ́ tíyà bá máa jẹ yín eléyìí tíyà máa jẹ jù nù yín wọ́n ní no refund lórí rìsíìtì o ẹjọ́ kí la máa ṣe sọ̀rọ̀ tó tá la fẹ́ pè é sí báyìí ẹ jẹ́ tètè lọ bá very dark man kó sọ pé all right there is a particular woman tó máa ń ṣe kíni tó máa ń ṣépè lórí social media tó ti lọ gbá àwọn èèyàn tó ti talẹ̀ ra for over 3 years tó lóun ò mọ̀ pé ìjọba ló ní ilẹ̀ tó ti gbowó lọ́wọ́ àwọn èèyàn tó ti jà wọ́n lólè tó lóun ò mọ̀ pé ìjọba ló ní ilẹ̀ mo yẹ bá lọ́sọ pé file number 24 ẹ̀yin èèyàn mi owó yín kù díẹ̀ tàbí kẹ́ ẹ gba ilé ní Agbotikuyo Agbotikuyo wà o ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lẹ̀ l'Agbotikuyo orí gọ́tà ló dẹ́ wà ó mà bẹ́ẹ̀ tàjọ eléyìí tí ò sí nǹkan kan owó ti lọ owó ti wọgbó ládùúrú gbogbo ìràwọ̀ tí àǹtí oníràwọ̀ tó ti gbà ládùúrú kádàrà tó ti yí padà at the end of the day ìjọba sì gbalẹ̀ ọ̀hún náà ni ọlọ́run ìjọba máa eléyìí tí ìjọba ṣe yìí ṣó wá dàbí Tinubu ṣé lè tẹ̀ ṣe ìdá ṣé Lizzy máa sọ pé òun ò lọ sí ministry kóun lọ wo ibi tóun ralẹ̀ sí kóun ṣe visibility studies dáadáa kó tó bẹ̀rẹ̀ sí ń talẹ̀ Lizzy ò ní sọ pé òun ò mọ̀ o Lizzy àtàwọn tó wà ń bẹ̀ wọ́n jọ dì í ni o wọ́n jọ ń gbá àwọn èèyàn ni wọ́n fi kan ràn kan ni o orí tiyín ló gbà bọ̀dé o ẹ̀yin èèyàn mi ṣé kò wà tán bí wọ́n ti gbá yín ẹ ti ṣàṣedànù láyé yín ṣé ẹ lè believe Lizzy tó sọ pé ó lè léléyìí á ní ká ẹ̀dá ẹ̀ra rẹ̀ lọ́dọ̀ ìbílẹ̀ ilẹ̀ tó ní sí ọ̀pọ̀ tó ní gbogbo ẹ̀ tí kì í ṣe ilẹ̀ ìjọba ilẹ̀ tẹ́ bá ti rí King Saheed Òṣùpá ń bẹ́ẹ̀ ṣé kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé legit ìbílẹ̀ tó bá ó ní ọ́fíìsì o kì í ṣe pé àwọn aláṣọ onílẹ̀ bòjì tí wọ́n ní mú yín dé ilẹ̀ tó ń sanwó tó ń mú ẹ débẹ̀ ìwọ ò ti mọ̀ pé wàhálà ti ń bọ̀ ìbílẹ̀ ó máa délẹ̀ ẹni tó bá jẹ́ pé ilé gan ló rà lọ́dọ̀ ìbílẹ̀ ilé òun pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ìwọ ló máa mú nọ́mbà tó fẹ́ ó máa wà lórí rìsíìtì ẹ pé nọ́mbà kinní kan ilé ẹ nọ́mbà kinní kan ni nǹkan tó fẹ́ ni nǹkan tó mú ni wàá kọ́kọ́ rí nǹkan tó fẹ́ sanwó fún kó tó bẹ̀rẹ̀ sí sanwó o lè rányàn lọ at any time everyday lòun wà lọ́fíìsì kì í ṣàwọn aláṣọ bòjì tẹ́ẹ̀lì débẹ̀ wọ́n taṣọ lásán gan kò sẹ́ni bọ̀ fingerprint náà fi ń wọlé ibẹ̀ ni ò ti jẹ́ kẹ́ mọ̀ pé wàhálà ti ń bọ̀ èèyàn tó ń taṣọ tó ń fi fingerprint wọlé ṣóun ló wá fẹ́ talẹ̀ tẹ́ẹ̀ní fi autopsy wọlé wọ́n ti gba yín o ẹ̀yin èèyàn mi kí la máa ṣe báyìí mọ́mí ọba ńlá wọ́n ní kẹ́ wá gba ilẹ̀ ní Agbotikuyo file number 22 ẹ máa bọ̀ l'Agbotikuyo lórí gọ́tà wọ́n ní 12:36 a.m. ní China owó ti wọgbó wọ́n ti lù yín jìbìtì ara wọ́n ti lù yín jìbìtì ẹ̀mí àwọn tó gánà ayé àmọ́ kan tó máa ń lu jìbìtì ilẹ̀ ọ̀gẹ́rẹ́ times ilẹ̀ ìjọba àbí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ over ilẹ̀ ìjọba ta ló máa win kí ló dé tó yẹ kó gbogbo èpè tí Lizzy ń ṣe orí ẹ̀yin warriors ló ti dáhùn nílé èèyàn tó ń sọ pé àwọn kan ò nílé ni ò wá jẹ́ kẹ́yìn náà nílé ń sìn báyìí o ṣẹ́tìrì èèyàn tó sọ pé àwọn kan ò nílé òun ni ò wá jẹ́ kẹ́yìn náà nílé ń sìn báyìí ta la máa wá pè báyìí ta la máa bẹ̀ lórí ọ̀rọ̀ yín kí la máa ṣe lórí ọ̀rọ̀ yín kí ló máa ṣẹlẹ̀ báyìí ẹ̀yin èèyàn mi very dark man o fi protest tó ṣe lẹ̀ wọ́n ti ṣe kinní yẹn fáwọn kan bí wa millions of naira ló sùn tí àǹtí tí wàá jáde ó tún tètè fẹ́ kọ́ báyọ̀ sórí bọ́ náà ṣe máa ń ṣe ilé ayé ẹ̀ Lizzy ẹnu ẹ̀ náà ló fi máa wà tó fún wa ẹnu ẹ̀ ló fi sọ pé ilẹ̀ ìjọba ni ìwọ ló tún jáde tó ti sọ pé ó mọ̀ọ́mọ̀ sọ pé ilẹ̀ ìjọba mo káwọ́ lérí pé ayé ọmọbìnrin ti bàjẹ́ ó lóun mọ̀ọ́mọ̀ sọ pé ilẹ̀ ìjọba Lizzy wo iná ti jó gbogbo yín nu warriors sí wọ́n ti kọjú ìjà sí yín
orí yín ni gbogbo èpè tó ń ṣẹ́ àti ẹ̀ mọ̀ àròpọ̀ orí tí àtórí láti lépè tí máa dáhùn àmọ́ pé gbogbo èpè tó ń ṣẹ́ orí yín orí ẹ̀yin warriors ló ti máa dáhùn warriors ti dàrú ogun ti dé o warriors olórí jagunjagun ti kọjú ogun sí yín o ó ti gbowó lọ́wọ́ yín ó ti lù yín jìbìtì ara ó ti lù yín jìbìtì ẹ̀mí ta ló fẹ́ jà fún warriors báyìí lọ́dọ̀ ta ló máa jà fáwọn jagunjagun jagunjagun wo ló fẹ́ tún jà fún jagunjagun báyìí ṣé Sunday Igboho la máa pè báyìí ẹ wo bí ọmọbìnrin ẹ wo bó ṣe tún wá scam àwọn èèyàn ìgbà tẹ́ ẹ lọ ọpọlọ yín ìgbà tẹ́ ẹ rí èèyàn tó ń ṣe rádaràda èèyàn tọ́lọ́run ti kẹ̀yìn sí tó wá kó wọ́ ẹ lọ sọ́dọ̀ téèyàn tọ́lọ́run ti kẹ̀yìn sí táyé ti kẹ̀yìn sí tó ò sẹ́nibọ̀dì tó fẹ́ bá ṣe tán ti mọ̀ pé ààyè lè ti bàjẹ́ ó wá kó owó ẹ lọ sọ́dọ̀ èèyàn tọ́lọ́run bá ń bínú sí jọ kí ló rò pé ó máa mú jáde ń bẹ̀ náà báwo lẹ ṣe ń rò pé ó máa turn out wípé ó máa já sí dáadáa èèyàn tọ́lọ́run bínú sí tọ́lọ́run ọba ò yọ́nú sí ibẹ̀ lẹ kó wo yín lọ kò wá ṣàlùbáríkà àtowó àti ilẹ̀ àtẹ̀dúpẹ́ lọ́wọ́ náà pé wọ́n tẹ̀ tó gbẹ̀mí yín sí tó bá sọ pé ó tún fẹ́ lọ dé ibi tílẹ̀ yẹn wà ṣé o tiẹ̀ mọ ibi tílẹ̀ wà ni tó bá dúnbú ẹ síbẹ̀ gbọ́dọ̀ láti tó ń fẹ̀ṣẹ̀ jẹun ẹ mọ̀ pé òun gangan lálápàtà tó bá lọ dúnbú ẹ síbẹ̀ ṣó mọ̀ àtẹ̀dúpẹ́ ẹ má wọ̀rí ẹ̀mí tó pa yẹn ló máa pa mí ẹ gbàgbé ẹ̀mí yín tó pa ìyẹn ó tún máa pa mí ẹ tún lọ kó wọ́n tún ti gbé ànádà ilẹ̀ wá o èèyàn tó jẹ́ pé eléyìí tó tà kò rí ta mo sọ pé nǹkan tó tiẹ̀ ń bọ́dà wá ni pé ó yẹ kí ṣe understand ó yẹ ká ti réyàn kan kó tẹ̀ ti kọ́lé ẹ̀tàn sórí ilẹ̀ ni àtúrò ilẹ̀ tó sọ pé òun ta yẹn èèyàn kan àti ẹ̀ ti parí ilé ẹ̀ ìyẹn gan ló fi máa ṣe reference kì í ṣe èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta nǹkan kan bẹ́yẹn but àwọn yẹn ò parí ilé wọn Ọlọ́run ò fún wọn ṣe Ọlọ́run ò gbà fún wọn ká tó gbọ́n sìn ká tó wí ká tó fọ̀ a tún wá rí pé ilẹ̀ ìjọba ni o no be them get am they no get anything na government land be that they be thief na government land they know say na government land they dey scam una ẹjọ́ ṣé Ìyábọ̀ Òjó tún ní báyìí ṣe rí pé lórí eléyìí kò lè dárúkọ Ìyábọ̀ Òjó ṣe rí pé lórí eléyìí sìn kò lè dárúkọ Queen Mother wọn lè dárúkọ Queen Mother o wọ́n ti mọ nǹkan táwọn ṣe nǹkan èèyàn tó bá ti sọ pé lágbájá ṣe gbá tàmẹ̀dó ṣe gbá àwọn gbogbo ló ń ṣe nǹkan tí ò dáa wọ́n máa push against somebody else wípé èèyàn míì ló ń ṣe nǹkan tí ò dáa but àwọn ló ń ṣe nǹkan tí ò dáa they will now be pushing it wípé èèyàn míì ló ń ṣe nǹkan tí ò dáa but deep down àwọn gbogbo ló ń ṣe nǹkan tí ò dáa. ṣe ti wá rí nsìn ọ̀rọ̀ yóò ti wá sósì lẹ́nu ò ti buyọ̀ sí nsìn wọ́n máa gbọ́ kó kúyà wọ́n wá ń tró yín ṣé àwọn tẹ́ sọ pé wọ́n nílẹ̀ sórí gọ́tà l'Agbotikuyo àtẹ̀yìn tíjọba ti gbalẹ̀ ẹ̀yìn ta láyé ẹ̀ wá bàjẹ́ jù ẹ gbọ́ nǹkan tí Aṣẹ́wó blog sọ Aṣẹ́wó blog sọ pé last Bilisi has used her mouth to confess that California estate was government land acquisition ẹnu ẹ̀ ló fi sọ o kì í ṣe pé wọ́n á parọ́ mọ́ tó bá yẹ pé èèyàn míì ló sọ á ní wọ́n rárá bù fún ni òun fún ara ẹ̀ ló sọ pé Ọlọ́run ló yọ òun táwọn tètè mọ̀ after 3-4 years lẹ́tètè mọ̀ wípé ilẹ̀ ìjọba lẹ́yìn ìgbà tí tẹ̀ ti gba millions lọ́wọ́ Nigerians òun ò lose adopted godmother ò lose ẹ̀yin warriors ilẹ̀ lose àti ilẹ̀ àtowó ẹ̀ rí nǹkan kan gbà. ó wá ní so what happened to all the ghost customers she took money from ó yà mí lẹ́nu o. ẹ pàgbọ́ yín ká who happen to have 100 acres ẹ jẹ́ bá mi bèrè lọ́wọ́ ẹ pàgbọ́ yín ká 100 acres tó ti wá pọ̀ jù how many acres gan ni dáná fún Dangote tó fi kọ́ refinery tó bá tẹ̀ fẹ́ kọ́ school with 7 acres ó pọ̀ tán 7 acres 8 acres ká sọ pé 10 acres èèyàn tó fẹ́ kọ́ school ni school wo lẹ pàgbọ́ yín ká fẹ́ dálẹ̀ farmland wo ló fẹ́ dálẹ̀ ṣé mo how many acres tó wà nù how many plot of land tó wà nù acre kan 6 plots of land farming wo ló fẹ́ dálẹ̀ school wo ló fẹ́ kọ́
kí ni ṣé títí gborí ilẹ̀ tí ẹ gbàgbọ́ yín ká fẹ́ ṣe títì irọ́ ń parọ́ fúnrọ́ ọlọ́run ẹ ti rí wa mú lórí social wọ́n ní 100 acres ẹ gbàgbọ́ yín kára kí ló máa ṣẹlẹ̀ sí wọ́n ní what happened to omiyale's land in the California estate and Z-Dog mansion on the land ìjọba ti gbà ó California ìjọba mọ̀ ti gbà ó àwọn tó IC mother IC àwọn ni wọ́n ti tún gbalẹ̀ wọ́n tó ti gbalẹ̀ wọ́n tó ti gba gbogbo nǹkan wọ̀nyí àwọn mother IC àti 2IC wọ́n ti gbalẹ̀ wọ́n ti gbalẹ̀ wọ́n ti gba gbogbo nǹkan. Okay, what happened to Omiyale's land in the California estate and Z-Dog's mansion on the land? One lying may endure for a while, but truth sure comes in the morning. Now the Jaguda Baba Ole Bilizi move her next camp to Olajire's estate because Ninu scammer lòun ti ń jẹ bẹ́ẹ̀ ni, and you will continue to fall if you cannot see the product. You are the product. Lizzy Ọlọ́run gbé fún ẹ ọmọ ọgbọ́n ni ẹ ó fi ṣe pé if you cannot see the product you are the product. Warriors ẹ tún lọ ṣiṣẹ́ ẹ lọ kára mọ́ṣẹ́ ẹ kára mọ́ṣẹ́ jàre warriors ẹ má worry tẹ́ ẹ bá gbalẹ̀ lójú ayé ẹ máa gbalẹ̀ lọ́run tẹ́ ẹ bá gbalẹ̀ nínú ayé dísì máa fún yín nílẹ̀ lọ́rùn ẹ gbàgbé ẹ kára mọ́ṣẹ́ kẹtù kó wá jàre ọmọ dáadáa ni yín ọmọ dáadáa tó mọṣẹ́ ṣe tó máa fi wájú ọwọ́ ṣiṣẹ́ tí Lizzy máa dànù ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ wá ọ̀rọ̀ ayé jọ dáadáa kẹ wá kó fún Ṣọlá pé kó máa scam yín èèyàn tó ti ṣe fàyàwọ́ tọkọ ẹ ti fẹ̀ṣẹ̀ jẹun ẹ mọ̀ pé combination burúkú nù ibẹ̀ lẹ wá kówó yín lọ bìlìsì tí gbogbo èèyàn ti sá fún ó yà tẹ́ bá ti wọ́n pẹ́ fẹ́ jà báyìí ta ló fẹ́ bá yín jà báwo lẹ ṣe fẹ́ jà tí ò ní búlì gbogbo ìgbésí ayé yín ẹ rí pé godmother ti mọ̀ pé kínní ó máa fa wàhálà ló tètè sá tó jápa wẹ́nà wọn kì í sọ fún yín ẹ try èmi ò fi yín ṣe yẹ̀yẹ́ o ọlọ́run rínú mi èmi kàn ṣe mọ̀ ọlọ́run á fi ọ̀pọ̀ ọ̀rọ̀ pọ̀ sí mi ẹ jẹ́ àmà lọ.